Africa Content TV. Ọdún méjì mẹ́ta sẹ́yìn, àwọn olówó ṣẹlọ èdè wá. Torí COVID-19 náà yóò bá lọ. Àbá dúpẹ́ fọlọ́run aláàbẹ̀ ojú wa. Bí gbogbo ẹ̀sìn lè tó, lọ́kàn fámílì yìí, lọ́kàn fámílì yìí, lọ́kàn fámílì yìí wà, lọ́kàn fámílì yìí jẹ́ wa o, alábìlì yìí mọ́lẹ̀. Àti orílẹ̀ èkúrẹ́. Àwọn àtàwọn abẹ́gírí. Àwọn àtọ̀ fi ìwé pé alábí ọlọ́ọ̀bá ká ju àwọn sí ìta wá. Àwọn tó jọ kẹrọ alábàgàbà sí ara. Ajíbọ̀ àgbà àzọ́ akọni nínú ìṣúná. Arúgbó yìí. Ọkọ̀ lórí àpò ìṣúná ń bá àwọn. Nation. Welcome back from America. Akọni mi ní ìṣúná. Ẹ̀rọ rẹ̀ kọ̀ọ̀ká. Oya ẹgbẹ́ ká gbé lárugẹ. Ẹgbẹ́ ká gbé lárugẹ. Ọkọ̀ òṣèré wù mí dá. Àwọn ìdè ọbẹ̀ lẹ́rọ̀ ọgbọ̀dọ̀ jẹ́ gbogbo ìṣẹ́lú. Aláṣọ ọgbọ̀dọ̀ wa kí sà. Ilé kọjú bá aṣọ òkèlè àbúrò kí á bù. Wọ́n lọ́jọ́ owó ìbọn dáná dàda tó bá ti jẹ́. Ọmọ bá ọ̀rọ̀ ìṣe ìdílé yóò ó máa dá mi ò lẹ̀. Gbọ́ àgbò tó dà ní bẹ́ẹ̀. After time, ọmọ ikú ọ̀rọ̀ ìyá mi omi ètò wájú ìsìn ẹ̀ka ìlú aṣọ ẹ̀ka lórí mi lórí nítorí bóyí dọ́wọ́ ìyá
pẹ́kẹ́kẹ́ ìgbà jẹ́ pẹ́kẹ́kẹ́ ìgbà. Iṣẹ́ kẹrẹ máa ń ṣẹṣẹṣẹ pẹ̀lú láti gbé. Yéṣu yépa. Yéṣu yépa. Yéṣu yépa. Yéṣu yépa. Àjùwọ́lá máa jẹ sí àná. Yàtò yàtò yìí dáná. Dáná lójú ti jẹ́ta. Yàtò yàtò yìí dáná. Ìjẹta lójú ti jẹ́tò. Ó dájú. Yàtò yàtò yìí dáná. Consolidation àmàlẹ́. Ṣé ìpẹ́jọ́ wọn ṣe ara? Ẹ bá múlò wọn ẹ̀jẹ̀ kẹrin ẹ̀kọ́. Láńpẹ́ ẹ̀jẹ̀ ká jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ìbàdàn. Àbí títí dé ọkùnrin bá so. Adé náà náà ẹ̀gbọ́n wá so. Àbí títí dé náà. Ìyá 2022. Ẹ̀ka 31st of July. Last day. Last Monday of the month. Last day of the month. Nínú July wa yóò bá wọn. Today, 31st of July, last day of the month, Oṣù Keje, last Sunday of the month, July. Àmì títí dé nínú rédíò Lagos lọ́sọ̀. Àti wọ́n ti pẹ́ òun ìṣẹ̀lẹ̀ tí ó bá ń kọ́. Láì ṣàlejò òun ló bá tó.